ẹ jẹ́ ká mọ̀ kíra wa pé a kú dédé àkókò yìí gbogbo ọmọ Yorùbá mo kí jákèjádò àgbáńlá ayé ẹ rí i pé mo tanná wájú ni mo níròyìn tí mo gbọ́dọ̀ fún yín lálẹ́ yìí tí mo gbọ́dọ̀ sọ fún yín lálẹ́ yìí torí kí àwọn tí ọ̀rọ̀ bá kàn kí wọ́n lè gbé ìgbésẹ̀ akínlé lórí. ìdí ni pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí kò sẹ́ni tí ò lè kàn àti pàápàá ojúlàlá kan fi sọ́rí gbogbo ọmọ Yorùbá a gbọ́dọ̀ jí gìrì kúrò nínú oorun wa ká má sùn àsùnpìyè. ilé yàtọ̀ sí propaganda tí àwọn kan máa ń sọ Fúlàní ti dé o gbàdógójì rọ̀ wájà. wàhálà kan ṣẹlẹ̀ nípínlẹ̀ Ondo lónìí láàrin ikọ̀ Àmọ̀tẹ́kùn àtàwọn Fúlàní darandaran. bí ò nídìí obìnrin kì í jẹ́ kúmólú. mo ti sọ lápọ̀lọpọ̀ ìgbà wípé tá bá sọ̀rọ̀ nípa Àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ondo akọni ni wọ́n. àwọn Àmọ̀tẹ́kùn tó kù náà ń gbìyànjú o but ìpínlẹ̀ Ondo yàtọ̀ torí pé olóògbé ọ̀gágun Rótìmí Mákindé ọ̀gbẹ́ni Rótìmí Mákindé àbí ìdí ni pé olóògbé ọ̀gbẹ́ni Rótìmí Akérédolú ó wà nínú àwọn tó jẹ́ kí ikọ̀ Àmọ̀tẹ́kùn ó fẹsẹ̀ múlẹ̀ nílẹ̀ Yorùbá títí dòní. òun gan ló ṣòdà ẹ̀ òun ló ṣagbátẹrù ẹ̀ káwọn tó kù tó fọwọ́ kún díẹ̀díẹ̀. now kí ló ṣẹlẹ̀ kí ló fàjà láàrin Àmọ̀tẹ́kùn àti àwọn Fúlàní darandaran. ọkùnrin àgbẹ̀ kan ló lọ fẹjọ́ sùn wọ́n wípé báyìí àwọn màálù wà nínú oko òun tí wọ́n ń jẹko tí wọ́n ti boko jẹ́ already. now gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé anti-open grazing law ọ̀gbẹ́ni Rótìmí Akérédolú ti sign into law láti ọdún bíi mélòó kan sẹ́yìn, ìyẹn August 13, 2021 ni Rótìmí Akérédolú ti sign into law wípé ẹnìkan kò gbọdọ̀ dá màálù káàkiri ìgboro mọ́ nípínlẹ̀ Ondo. now eléyìí tó wá ṣẹlẹ̀ lónìí jẹ́jẹ́ làwọn Àmọ̀tẹ́kùn jókòó sọ́fíìsì wọn kí ọkùnrin àgbẹ̀ yìí ó tó lọ síbẹ̀. ọ̀gá wọn dẹ̀ ní kí wọ́n tẹ̀lé lọ. ìbá ti ní ká má dá màálù láàrin ìgboro mọ́ wáì tí wọ́n tún máa dá màálù lọ sí inú oko ẹ̀ débi pọ́n máa fi màálù jẹ oko ẹ̀. àwọn Àmọ̀tẹ́kùn débẹ̀ wọn ò bá àyàn kankan tí ń dá màálù, wọn ò ṣe méní ṣe méjì, wọn ò pa màálù, wọn ò fìyà jẹ màálù, wọn dá màálù kúrò nínú oko. ìgbà tí wọ́n máa dá màálù jáde sí ojú títì márosẹ̀ Àkúrẹ́ sí Ọ̀wọ̀ àbí Àkúrẹ́ sí Adó Èkìtì, ńbẹ̀ làwọn Fúlàní ti ya jáde láti inú igbó tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kọlu àwọn Àmọ̀tẹ́kùn. bí wọ́n ṣe ń sọ̀kò ni wọ́n ń sọ ìgò. lára wọn gbébọn dání, wọ́n mú àdá dání, to the extent pé wọ́n sá kan nínú àwọn Àmọ̀tẹ́kùn dórí bí yóò kú bí yóò yè lọ́wà. níbi táwọn Àmọ̀tẹ́kùn ti ṣẹ̀mí leléyìí o, níbi tí wọ́n ti ṣẹ̀mí tí wọ́n ti ṣàbọ̀ ọ̀ṣẹ́ leléyìí tí wọ́n ti ṣàbọ̀ ọ̀ṣẹ́. ó ní wípé ẹni tó sọ̀kúta lu ni ó béèrè ìdàrọ́. wọ́n ṣèkan lára yín léṣe, wọ́n lẹ̀ yín lóko, ẹ̀yin yìnbọn sókè. so now ìjọba ìpínlẹ̀ Ondo, gómìnà Ayédatiwa, ṣé òfin ò ṣiṣẹ́ mọ́ ni? kí ni ìdájọ́ tó tó àti eléyìí tó yẹ fáwọn tó ní màálù? kí lòfin là kalẹ̀ fẹ́ni tó bá fi màálù jẹko? kí lòfin là kalẹ̀ fẹ́ni tó bá da màálù láàrin ìgboro ìpínlẹ̀ Ondo? kí lòfin là kalẹ̀ fẹ́ni tó bá kọjú ìjà sí àwọn ikọ̀ agbófinró?
ṣùgbọ́n because as far as I'm concerned nínú àwọn tó ń gbófin ilẹ̀ Yorùbá ró ni ikọ̀ Àmọ̀tẹ́kùn wà. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run, ọpẹ́lọpẹ́ wọn lára wa. Bí wọ́n bá ní iléeṣẹ́ ọlọ́pàá lè ṣe lórí ètò ààbò ìlú, akíkanjú kan ò lè dogun ṣebí ọba sá látìlẹ́yìn fún. Rírí àwọn Àmọ̀tẹ́kùn fi ọkàn wa balẹ̀ láwọn àsìkò kan because wọ́n wà approachable more than police. Sorry to use that language. Bẹ́ẹ̀ bá dẹ̀ lọ pè wọ́n, wọ́n á dá yín lóhùn. Ikọ̀ Àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ondo wọ́n ń ṣiṣẹ́ gan, wọ́n ń ṣiṣẹ́ takuntakun, ṣùgbọ́n tòní yà mí lẹ́nu. Ó tún kó pókan ọ̀rẹ́, gbogbo aníjọ ń pa. And again, níbi tí wọ́n ti ní wọ́n ráàyè sá ọ̀gbẹ́ni yẹn ládàá, ó ní pé wọ́n ń gbìyànjú láti disarm ẹ̀, bóyá láti gba nǹkan ìjà tí ń bẹ lọ́wọ́ ẹ̀. To the best of my knowledge, àwọn ikọ̀ Àmọ̀tẹ́kùn tó lọ, èmi believe pé wọ́n ní ẹ̀kọ́ àtìmọ̀ tó yè kooro lórí kíkọlù. Lóòótọ́ ó lè jójijì làwọn yẹn yọ sí wọn o, ṣùgbọ́n ẹni tí yóò tẹkùn àtẹni tí yóò rẹkùn òkèrè ló yẹ kí wọ́n dúró kí wọ́n ti máa yọ kán tó máa yọ owó ẹ̀. Òkèrè ni wọ́n ti dúró máa yọ owó ẹ̀. Èèlò lẹ́sàn látòkèrè ni o. Ẹkùn wà láàrin lọ́nà jíjìn réré, àwọn gangan wà lọ́nà jíjìn réré. 10,000 ni ẹjẹ́ ń ṣẹgbẹ̀rún 5. Àwọn tí wọ́n mọrú àwọn èèyàn tí wọ́n bá deal, ẹni tí ń sọ yín lóko, bó ló ṣe súnmọ́ yín, bó lẹ ṣe súnmọ́. Ìdí ni pé tí yọ sáàyàn ládàá, dandan ni kó súnmọ́ ń tọ̀hún kó tó sá. Ṣé wọ́n ti ọ̀kan lára wọn sì jẹ ẹkùn, wọ́n kó ọrùn ṣiṣẹ́ sí lápò ni? Pé kọ́ mọ̀ jẹ́ pé ńgbà tí wọ́n kọlu ọkùnrin yẹn, àwọn tó kù fìdí sẹ́yìn, wọ́n sá sẹ́yìn. Wáyì tó jẹ́ pókè ni wọ́n yìnbọn sí, ìbéèrè tèmi nìyẹn. So now, so ti dà ṣe gbé? Ṣé wọ́n rí mú lára wọn? Tán bá rí mú lára wọn, ibo ni wọ́n fi sí? Sọ́dọ̀ àwọn ọlọ́pàá ni? Ṣé wọn ò tí ì gba béèlì ẹ̀? Ṣé wọn ò tí ì release ẹ̀? Kí lòfin? Because bí òfin bá ti wà, ó náà nìjìyà tí ń bẹ, nìjìyà ń bẹ lẹ́sẹ̀ òfin yẹn. Bí ẹ ń bá ṣe báyìí o, ìjìyà báyìí ni o. Ẹ ń fipá báni lò pọ̀, ìjìyà báyìí ni o. Ẹ ń gbẹ̀mí ọmọlàkejì, ìjìyà báyìí ni o. Kí ni ìjìyà tó wà lẹ́sẹ̀ òfin pé a ti ti bọnú òfin pẹ́nikẹ́ni nílẹ̀ yìí o, nípínlẹ̀ yìí o, kò gbọ́dọ̀ dá màálù káàkiri ìgboro débi pé yóò fẹ́ràn jẹko. Ilẹ̀ Yorùbá ńlá ti jí kò nínú orun wọn. Ilẹ̀ Yorùbá ò gbọ́dọ̀ sàsùnpìyè. To the best of my knowledge, bí ìpínlẹ̀ Ondo ṣe ti kì bọnú òfin, ló yẹ kí ìpínlẹ̀ tó kù náà ṣe ilẹ̀ Yorùbá. Kí ni ìpínlẹ̀ Ọ̀ṣun ń wò? Kí ni ìpínlẹ̀ Èkìtì ń wò? Kí ni ìpínlẹ̀ Ọ̀yọ́ ń wò? Kí ni ìpínlẹ̀ Ògùn ń wò? Kí ni ìpínlẹ̀ Èkó ń wò? Táwọn ò ṣe tí kì bọnú òfin. Almost everywhere nípínlẹ̀ Ọ̀ṣun náà ti ń da màálù káàkiri. Why? Wọ́n gbẹ̀mí àwọn ọba lẹ́kìtì, oríṣiríṣi àwọn èèyàn náà ń jí gbé lẹ́kìtì. Ọjọ́ wo la fẹ́ kó nínú yẹn? Ìpínlẹ̀ Ọ̀yọ́ the same thing. Ọjọ́ wo la fẹ́ kó nínú ẹ̀? Ọjọ́ wo la fẹ́ sunkún Fúlàní dà? Àní káwọn èèyàn dáko, wọ́n ní Fúlàní ọ̀já wọn ó dáko, anírọ́ ni wọ́n ń pa. Ṣé kò tí wá jò tọ́ báyìí? Ńjọ́ lé àfìbí parawádà. Ìlú wọn ń tà rẹsì ládùúgbò yín, ìlú wọn ń tẹ̀wà, ìlú wọn ń ta gàrí, ìlú wọn ń tèlùbọ́, ìlú lè po padà. Sáà nílé ọlọ́ra ibi ó tún mọ pa wá ni? Sáà tún gbọ́dọ̀ dáko tá a fẹ́ jẹ mọ́ ni? Why tí business ẹnìkan máa affect others? Why tí ìjọba máa show concern lórí business ẹnìkan? Because màálù dídà business ẹnìkan ni. A lè mọ̀ mẹ́ni tó ní gan, àwọn tí ń dà káàkiri nìkan là ń bá pàdé. Níbi tọ́wọ́ sì dé, wọ́n lè gbé sàǹdálé ọmọ ọdún 12 lọ́wọ́, ọmọ ọdún 9 tí ọmọ dá màálù. Àwọn Àmọ̀tẹ́kùn yẹn nígbà táwọn dénú oko yẹn, more than 200 màálùs làwọn bá ń bẹ̀.
more than 200 inú oko tí 200 màálù bá ti jẹun ẹ mọ̀ pé rẹ́rí òrun inú oko tí màálù igba bá ti wá jẹun kéèyàn ó tó roko bẹ̀ ẹ mọ̀ pé sẹ́lẹ̀ yóò ṣe ẹ mọ̀ pé wàhálà lè yóò ṣe ọjọ́ wo la fẹ́ kó nínú rádaràda yìí ìjọba ìpínlẹ̀ Ondo à ń retí yín nígbà tẹ́ ẹ dé a ṣàlàyé fún yín pé lára àwọn nǹkan tó dáa tí Akérédolú ti là kalẹ̀ ṣẹ́ tẹ̀lé ṣẹ́ gùnlé ṣẹ́ yọrí ẹ̀ àwa nígbàgbọ́ nínú yín pé ẹ ṣe ń tó tọ́ àti ń tó yẹ ṣùgbọ́n àwọn Àmọ̀tẹ́kùn yẹn disappoint mi o totally wọ́n disappoint mi àyàfi tó bá jẹ́ pé àwọn náà gbé àpá lọ tàbí tán rí nǹkan nọ́ọ̀sì dáná ni ó tó tán nínú mi Ìdòwú Ìṣẹ́rù ìbejì ẹ ń bá fẹ́ sinran kọ́ mẹ́ran so ojú bá ń lọ o kónkólóbà náà ni o mo ní kí n fetí yín tó ni o bí àrùn tí ń sogójì ń sọ̀ọ́dúnrún o ọ̀rẹ́ mi lójú tí ojú òtì mí òun tàn ló lórí aláìní tìjú o ń tó ṣẹlẹ̀ sí wọn lóńdó anywhere ló ti lè gbélé ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ sí wọn lákúrẹ́ anywhere ló ti gbélé ṣẹlẹ̀ bó ti ẹ̀ jẹ́ pé ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀sọ̀rọ̀ almost everywhere là ń bá màálù pàdé màálù ń gba títì mọ́ wa lọ́wọ́ gan dísìn Ọlọ́run kò sáwọn tí wọ́n ń ṣèjọba lé wa lórí nínú anti-open grazing bill wọ́n fẹ́ pàṣẹ nílé ìgbìmọ̀ asòfin àwọn kan dìde takò ó àwọn asòfin tí wàá mọ̀ panumọ́ ni wọn ò sọ nǹkan kan mọ́ ẹ̀dẹ̀ lẹ́ranko wọn lọ sí ilé ìgbìmọ̀ asòfin nítorí tiwa wọn lọ ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin nítorí tiwa ilé ìgbìmọ̀ asòfin àgbà nítorí tiwa wọn lọ bẹ torí friendship torí connection torí owó tó lórí burúkú wọn fẹ́ pín not because of us. Anti-open grazing bill kò kọjá òfin tó yẹ kí wọ́n ó ti gùn lé láti yejọ́ yìí tó yẹ kán ti kò yẹ kó pẹ́ kán tó pàṣẹ. nígbà tá a bá ń ṣàpọ́nlé màálù bí èèyàn tá ń ṣàpọ́nlé ẹni tó ń ṣe bísínẹ́sì kan bí ẹni pé ìlú náà ń pawó sí lápò ẹni tó ń sin màálù yóò ta màálù yóò gbowó màálù ẹ̀ sápò ó ṣe wá fẹ́ affect government ó ṣe fẹ́ affect ìṣèlú báwo ló ṣe máa affect others kí ló dé tó jẹ́ pé nǹkan ọ̀gbìn tèmi ni yóò wá dóúnjẹ fún màálù tí irú nonsense wo nìyẹn ọjọ́ wo la fẹ́ kó nura dáadáa yìí ọjọ́ wo la bọ̀ ń bẹ̀ ìjọba ńlá ti gbé ìgbésẹ̀ tó yẹ o especially ìjọba ìpínlẹ̀ Ondo Àmọ̀tẹ́kùn tí wọ́n ṣe léṣe yẹn kí ni position wo ló fẹ́ wà báyìí wọ́n ní bá kú bá là ló wà ṣé yóò di tàwọn ẹbí ẹ̀ náà ni àbíjọba ó ṣe nǹkan kan lórí ẹ̀ ojú Olúwa ń wò ọ́ ojú gbogbo nàìjíríà gbogbo ọmọ ilẹ̀ Yorùbá ó wà lára gómìnà ìpínlẹ̀ Ondo àti gbogbo ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá the earlier the better tẹ bá sàyẹn ní tó lọ bíi ti Rótìmí Akérédolú pé anybody ò gbọ́dọ̀ dá màálù káàkiri ìgboro mọ́ the earlier the better tẹ bá gbé ìgbésẹ̀ akin ìgbà náà látó máa mọ̀ pé lórí ní látó mọ̀ pé lórí ire ní látó mọ̀ pé lórí gidi ní látó mọ̀ pé torí ipò alẹ́ ṣe ń jìnlẹ̀ ti ṣó lórí ẹ like ẹ follow page mi lórí Facebook Àkàndọ̀rọ̀ Awíkonko ẹ subscribe sí YouTube channel mi Authentic Yorùbá TV àti Awíkonko TV bẹ́ẹ̀ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní wọ mi orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa ó tòrò mìnìmìnì ó dàárọ̀ òrùn rẹ̀ lásùn.